Aláròyé máa wí o. Kí ẹni tí èsì ìdìbò Ondo kò bá tẹ́ lọ́rùn gba kóòtù lọ o, Tinubu ló sọ bẹ́ẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé wọ́n ti dìbò gómìnà ìpínlẹ̀ Ondo lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù yìí. Àwọn aráàlú sì ti mọ̀ pé gómìnà Lucky Ayédatiwa tó wà níbẹ̀ tẹ́lẹ̀ náà ni àjọ elétò ìdìbò INEC kéde pé ó wọlé. Ṣùgbọ́n ohun téèyàn lè pè ní ìròyìn tàbí ohun tuntun níbẹ̀ ni àwọn ọ̀rọ̀ àti ohun tó ń jáde lẹ́yìn ìbò náà. Ní báyìí olórí orílẹ̀-èdè wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn tí àbájáde èsì ìdìbò ọ̀hún kò bá tẹ́ lọ́rùn pé kí wọ́n gba ilé ẹjọ́ lọ láti lọ jàfẹ́tọ̀ọ́ wọn ní kóòtù lórí bí ètò ìdìbò ọ̀hún ṣe ti rí bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ṣe ń fẹ́. Ààrẹ Tinubu ti gbóṣùbà ńlá fáwọn aláṣẹ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ bí wọ́n ṣe gbìyànjú gidi nínú ìbò tó wáyé nípínlẹ̀ Ondo yìí. Ó ní akọ iṣẹ́ àti iṣẹ́ ńlá ni wọ́n ṣe pẹ̀lú bí wọ́n ṣe tètè gbé èsì ìbò náà jáde lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ìlérí wọn lásìkò ìbò náà. Ààrẹ Tinubu wá rọ àwọn olóṣèlú tí wọ́n fìdí rẹmi nínú ìbò náà tínú ń bí pé kí wọ́n gba kóòtù lọ ìyẹn bí àbájáde ìbò náà kò bá tẹ́ wọn lọ́rùn bí wọ́n ti fẹ́. Àwọn ibi ìdìbò 4,000 ó dín díẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ 18 nípínlẹ̀ náà ní ìbò ọ̀hún ti wáyé. Lẹ́yìn tí wọ́n parí ètò ìdìbò náà tán ní aṣojú àjọ INEC ọ̀jọ̀gbọ́n Ọláyẹmí Akínyẹmí tó jẹ́ ọ̀gá àgbà iléèwé gíga fásitì ìjọba tó wà ní Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi kéde pé gómìnà Ayédatiwa tó wà nípò báyìí náà ló jáwé olúborí nínú ìbò ọ̀hún. Àlùbami ló fi alátakò rẹ̀ ọ̀gbẹ́ni Agboola Ajayi tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ náà rí ṣe. Tẹ́ ò bá gbàgbé sáà ìjọba kejì olóògbé Rotimi Akeredolu ni Ayédatiwa ń lò tí yóò sì parí nínú oṣù kejì ọdún tó ń bọ̀ pẹ̀lú bí ikú ṣe mú ẹni tó wà lórí àlééfà náà lọ nínú oṣù kejìlá ọdún tó kọjá. Pẹ̀lú bí Ayédatiwa ṣe wọlé yìí yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjọba tirẹ̀ tí aráàlú fi dìbò yàn nínú oṣù kejì ọdún tó ń bọ̀ ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.